a kò lè gbà kí gómìnà mákindé máa fọwọ́ lálẹ̀ lé wa lórí lọ́sùn ẹ̀gbẹ́dùn. Olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Right Honourable Adéwálé Olúmídé Ẹgbẹ́dùn ti kọ̀rọ̀ ojú sí bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Sẹ́nitọ́ Ṣèyí Mákindé ṣe fẹ́ máa gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ PDP ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tó lọ síbi tí ẹgbẹ́ PDP Ọ̀ṣun ti ṣe ìdìbò abẹ́lé tí wọ́n sì yan Adébáyọ̀ Adédàmọ́lá gẹ́gẹ́ bí olùdíje fúnpò gómìnà Ọ̀ṣun ni Ẹgbẹ́dùn sọ̀rọ̀ yìí. Ó ní tí gómìnà Ṣèyí Mákindé bá mọ̀ pé dandan ni òun gbọ́dọ̀ di ààrẹ orílẹ̀-èdè yìí nínú ìdìbò àpapọ̀ ọdún 2027, ó ní kó wá ìpínlẹ̀ míì lò yàtọ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sọ síwájú pé ìlú tó lọ́ba tó níjòyè ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ẹgbẹ́ òṣèlú PDP tí kò sì ní ṣeéṣe fún Ṣèyí láti lo ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí irinṣẹ́. Ẹgbẹ́dùn ní kò ní sáàyè fún gómìnà kankan láti ìpínlẹ̀ mìíràn kó wá máa fọwọ́ lálẹ̀ fáwọn rárá. Ó ní kò bójúmu kí wọ́n máa fi lẹ́tà ránṣẹ́ sí àwọn pé àwọn fẹ́ ṣe irú ìdìbò abẹ́lé bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà ló sọ̀rọ̀ nípa bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe kọ̀wé fi ẹgbẹ́ PDP sílẹ̀ báyìí. Ó ní adarí rere ni Adeleke jẹ́ ṣùgbọ́n àwọn kò lè dá dúró pé kó má tẹ̀síwájú nínú èròǹgbà rẹ̀.